Dugbedugbe. Ẹ kú ilé lọ́dẹ̀, mo gbàgbọ́ pé dáadáa tún ni mo bá yín lọ́hùn tó kọjá. Ọ̀daràn yìí dúró ní ìta títí tí arákùnrin náà fi máa jáde lọ kírun kí ó tó bùṣù lẹ́yìn ọrùn. Báwo ni ó ṣe mọ̀ wípé yàtọ̀ sí arówólò, ọkùnrin méjì ní tún ń bẹ nínú ilé yìí, bàbá ọlọ́gbà àti aṣọ́ géètì? Báwo ló ṣe mọ̀ wípé ojú kan ni gbogbo òṣìṣẹ́bìnrin ń sùn sí tí ó fi tì wọ́n mọ́lé láti ta? Ọ̀gá, gbogbo èyí fi hàn wípé ẹni tí ó gbéṣẹ́ fún ọ̀daràn yìí mọ gbogbo inú ilé yìí dáadáa àti inú tẹ̀yìn. Ó ní láti jẹ́ pé ẹni tí ó súnmọ́ wọn bí iṣan ọrùn ni. Olóyè, ẹ sọ lẹ́ẹ̀kan nínú ọ̀rọ̀ yín wípé ẹ gbà láti jẹ́ ọkọ àfẹ́sọ́nà abilékọ Kúdí nígbà náà kí ó bá lè rí ẹ̀tọ́ rẹ̀ gbà lọ́wọ́ bàbá rẹ̀, tí a lè pè ní àjọṣepọ̀ tí ó ní àsọtẹ́lẹ̀ nínú láti tàn bàbá ìyàwó yín jẹ ní ẹ̀yin àti ìyàwó yín ní ìgbà náà, àbí? Ọ̀gá ọlọ́pàá àti Tádé ń rí ní ojú Arówólò wípé kò fẹ́ràn ibi tí ìbéèrè yìí ń dorí kọ, ṣùgbọ́n wọ́n dákẹ́ fún un láti fèsì. Lóòótọ́ ni ìyàwó mi ló kọnu sí mi bí mo ti ṣàlàyé lẹ́ẹ̀kan, mo sì gbà kí a lè múnú bàbá rẹ̀ dùn nítorí àìsàn tí ń ṣe bàbá rẹ̀ nígbà náà. Ṣùgbọ́n èyí kì í ṣe ìdí tí ẹ fi wà níbí lónìí. Ohun tí ó ṣe kókó báyìí ni láti wá bí ẹ ó ṣe fi ọwọ́ ṣìkún mú ẹni tí ó fẹ́ gbẹ̀mí mi báyìí. Arábìnrin, kí ló ṣẹlẹ̀ gangan? Arábìnrin yìí túbú sẹ́kún. Tádé ní. Ọ̀gá, ọmọdébìnrin yìí jọ ẹni tí a ti fipá bá lò pọ̀. Bí ọ̀gá ọlọ́pàá ti gbọ́ yìí, ara fì í, ó di ọmọdébìnrin náà mú, ó tún yẹ̀ ẹ́ wò lẹ́ẹ̀kan sí i, ó fi ara balẹ̀ wo gbogbo àpá tí ń bẹ lára rẹ̀. Ó ní. Arábìnrin, mo ní ó tó. Ǹjẹ́ o ti lọ ṣàkọsílẹ̀ lórí tábìlì? Bẹ́ẹ̀ ni, ibẹ̀ náà ló ti lé mi àti ọmọ jáde. Ẹ gbà mí, ẹ má jẹ́ kí ìyà yìí jẹ mí gbé. Dugbedugbe. Kí ló ṣẹlẹ̀? Opó ni mí, ọmọbìnrin méjì ni mò ń dá tọ́ látìgbà tí bàbá wọn ti jáde láyé. Ilẹ̀ ni máa ń fọ̀ káàkiri, ilé ìtura, ilé ìjọsìn àti ilé àdágbé tí mo fi ń tọ́jú wọn. Jẹ́jẹ́ ni mo lọ ṣiṣẹ́ ní ilé àdágbé. Ìyáàfin Rámọ́tà tí àkọ́bí mi tẹ̀lé mi láti ràn mí lọ́wọ́ kí n lè tètè ṣetán lọ síbòmíràn níbi tí mo fi ọmọ sí tó ti ń gbálẹ̀ kí n yí sẹ́ńkùlé lọ pọnmi tá máa fi fọ́ kòtò ìdáminù. Ṣàdédé ni mo gbọ́ ariwo ọmọ mi nínú yàrá tí ń pariwo ẹ gbà mí. Olóríkórè àkọ́bí ọmọ ìyá àjọ Rámọ́tà ló fagídí wọ́ ọmọ mi wọlé. N bá gbálẹ̀kùn títí olóríkórè ẹ̀ kò ṣílẹ̀kùn àfìgbà tó bà yé ọmọ mi jẹ́ fún mi. Nígbà tí àwọn òbí rẹ̀ dé, lóòótọ́ ni bàbá rẹ̀ bẹ̀ mí ṣùgbọ́n mo ní n kò ní gbà. Ìyá rẹ̀ bá tutọ́ sókè, ó fojú gbà á, ó ní èmi fẹ́ bà òun lórúkọ jẹ́. Ó ní èmi ni mo mọ̀ọ́mọ̀ ní kí ọmọ mi wá fa ọmọ òun lójúmọ́ra. Bí kì í bá ṣe bẹ́ẹ̀, kí lọmọ òun fẹ́ wá dé ọ̀dọ̀ irú ọmọ tèmi? Onídọ̀tí alára rúnrùn ló bá lé mi jáde. Ó ní kí n lọ ṣe ohun tó bá wùn mí. Bí n ṣe gba ibi wá nìyẹn o. Kí ni àwọn ọlọ́pàá wá ṣe nígbà tí o fẹjọ́ sùn tán? Lóòótọ́ làwọn ọlọ́pàá tẹ̀lé mi lọ mú ìyá àtọmọ wá. Ṣùgbọ́n nígbà tí a padà dé, gbogbo ẹjọ́ pátápátá ni wọ́n dà lé mi àtọmọ mi lórí. Wọ́n bá lé mi jáde pé kí n lọ tọ́jú ọmọ mi. Bí wọ́n ṣe fi ọwọ́ ọlá gbá mi lójú rèé o. Ẹ wo ayé mi lóde nítorí n kò lówó tí n máa fọ́lọ́pàá. Níbo wá ni ọmọdékùnrin tí ó ṣiṣẹ́ láabi yìí àti òbí rẹ̀ wà báyìí? Ọmọdékùnrin kọ́ gìrìpá ni, ọmọléèwé fásitì ni. Òun àti ìyá rẹ̀ ṣì wà nínú ilé. Èmi àti ọmọ mi ni wọ́n lé síta. Ó káwọ́ mọ́rí. Ó yá inú ojú yín nù kí ẹ tẹ̀lé mi. Arábìnrin náà àti ọmọ rẹ̀ tẹ̀lé ọ̀gá àti Tádé wọlé. Bí wọ́n ti wọlé tí gbogbo àwọn ọlọ́pàá ń bẹ́rí fún ọ̀gá. Ìgbà náà ni arábìnrin náà tó mọ̀ wípé ọ̀gá ọlọ́pàá ibẹ̀ ni ó ń bá òun sọ̀rọ̀. Ọ̀gá pe agbófinró Peter. Ó ní. Inspector Peter, èwo nu yín ló ṣiṣẹ́ lórí ẹjọ́ arábìnrin yìí? Ọ̀gá Audu ni. Níbo ni òun àti àwọn tí a fẹ̀sùn kàn wà báyìí bí mo ṣe ń sọ̀rọ̀ yìí? Wọ́n sì wà nínú ọ́fíìsì ọ̀gá Audu síbẹ̀. Ọ̀gá ọlọ́pàá ní kí àwọn ọlọ́pàá mẹ́ta tẹ̀lé òun wọnú ọ́fíìsì agbófinró Audu. Bí wọ́n ti wọlé gẹ́lẹ́, owó náírà ni wọ́n bá lọ́wọ́ agbófinró Audu tí ń kà.
èyí tó kù kún orí tábìlì rẹ̀ jábíjábí. ó tiẹ̀ dá bẹ́ẹ̀ má kó sílẹ̀ o túbọ̀ máa kà á lọ. bí Audu ti rí ọ̀gá jẹ́bẹ́tẹ́ gbọ́mọ lé e lọ́wọ́ ó kó owó ọwọ́ rẹ̀ sílẹ̀ ó dìde ó bẹ́rí. agbófinró Audu ó ga kí ló ń tà? ó ti yé mi ọjà kí ló ń tà? ọjà kágbẹ́bí fáláre àbí. agbófinró Audu kò lè sọ̀rọ̀ níṣẹ́ ló ń jẹnu múyẹ́. ọ̀gá ọlọ́pàá kọjú sí ọmọdébìnrin tí a fipá bá lò yìí ó ní. ó yá nawọ́ sí ẹni tó fipá bá ọ lò nínú gbogbo wọn. bí ó ti nawọ́ sí géńdé kan láàrin gbogbo wọn ọ̀gá ọlọ́pàá ní. ó yá ẹ mú lọ sátìmọ́lé kí ẹ sì fi ẹ̀sùn ìfipábánilòpọ̀ kàn án. bí wọ́n ti mú Gbénró ọmọ ìyáàfin Rámọ́tà lọ tì mọ́ ọ̀gá kọjú sí agbófinró Audu ó ní. ìwọ ń gba rìbá lẹ́nu iṣẹ́ ìjọba. ìwọ Audu ò ń gba rìbá lẹ́nu iṣẹ́ ìjọba. agbófinró Audu mirí ṣùgbọ́n kò lè sọ̀rọ̀. ó dáa báwo ló ṣe rí o kí ló tà tí arábìnrin yìí fi ń sanwó bàǹtàbàǹtà yìí fún ọ? dá mi lóhùn. ó yé mi wàyí o ó fẹ́ ta òtítọ́ fún ẹni tí ó lówó lọ́wọ́ o kò tilẹ̀ ronú wípé ọmọdébìnrin lè jẹ́ ọmọ rẹ. ó yá ẹ gbaṣọ lọ́rùn Audu kí ẹ sì tì mọ́lé fún ẹ̀sùn gbígba rìbá láti dojú ẹjọ́ rú. ọ̀gá kò tilẹ̀ wojú ìyáàfin tí ń bẹ lórí ìjókòó rárá. àti òun àti ẹni tí ń fúnni ní rìbá ni kí ẹ mú lọ sí ìtìmọ́. mi kò fẹ́ mọ irú ẹnikẹ́ni tí ìbá jẹ́. mo fẹ́ kí àwọn méjèèjì fojú balẹ̀ ẹjọ́ kíákíá. kí ìyáàfin tó sọ̀rọ̀ rárá ni ọ̀gá ọlọ́pàá ti bọ́ síta pẹ̀lú ìyá Afọlẹ̀ àti ọmọ rẹ̀ tí a fipá bá lò yìí. bí wọ́n ti dé orí tábìlì ìgbọ̀rọ̀ sílẹ̀ ni ọ̀gá ọlọ́pàá pè ọlọ́pàábìnrin kan pé kí ó tẹ̀lé arábìnrin Afọlẹ̀ àti ọmọ rẹ̀ yìí lọ sí ilé ìwòsàn kí wọ́n lọ gba ẹ̀rí ara rẹ̀ sílẹ̀. Tádé kí ọwọ́ bàpò ó fún arábìnrin yìí ní àpò $2 pé kí ó lò ó láti tọ́jú ọmọ rẹ̀ ní ilé ìwòsàn. ọ̀gá tún pè ọlọ́pàá mìíràn pé kí wọ́n lọ sí ilé ọ̀daràn tí ó fi ipá báni lò yìí kí wọ́n lọ gbọ́ gbogbo ẹ̀rí tí ó wà níbẹ̀ jọ. lẹ́yìn èyí ni ọ̀gá kọjú sí ìkan lára àwọn ọlọ́pàá tí ó wà ní ìtòsí rẹ̀. n kò fẹ́ gbọ́ wípé kọ́bọ̀ dín nínú owó àbẹ̀tẹ́lẹ̀ yẹn o. ẹ̀rí wa nìyẹn nílé ẹjọ́ kí èyí jẹ́ ẹ̀kọ́ fún gbogbo yín wípé n kò fààyè gbà rádaràda ní ìlú yìí ó tó gẹ́. ọlọ́pàá náà mirí ọ̀gá ṣẹ́wọ́ sí ọ̀tẹlẹ̀múyẹ́ Tádé pé kí àwọn wọ inú ọ́fíìsì lọ. ní inú ọ́fíìsì ọ̀gá ọlọ́pàá ń fi ìbínú sọ̀rọ̀. irú kí ni àwọn èèyàn yìí fẹ́ sọ ayé dì báyìí? ọmọ rẹ ṣe ohun kan tí ò dáa kàkà kí o bọ́mọ wí kí o pa irú ẹ̀ síta gbangba ńṣe ló ń fọwọ́ ra lórí. agbófinró tó yẹ kó tún gbófinró èyí náà tún gbàbẹ̀ tẹ́lẹ̀ láti dojú òfin irú. ṣùgbọ́n n kò fààyè gba rẹ́dẹ̀rẹ́dẹ́ irọ́ lábẹ́ mi kọ́. ọ̀tọ̀ lọ̀rọ̀ tá à ń bá bọ̀ ọ̀tọ̀ lọ̀rọ̀ tí a tún bá. ọ̀gá mélòó irú rẹ̀ tí àwọn ọmọlẹ́yìn yín máa ti pa mọ́lẹ̀. ìdí nìyí tí àwọn ará ìlú ò ṣe gba ọ̀rọ̀ àwọn ọlọ́pàá gbọ́ mọ́. àwọn èpò inú àlìkámà iṣẹ́ yìí ti bà iṣẹ́ yìí lójú jẹ́. ṣùgbọ́n ọ̀rọ̀ arábìnrin yìí yà mí lẹ́nu díẹ̀. ìwọ tí o pera rẹ lólóyè láàrin ìlú o tún san àbẹ̀tẹ́lẹ̀ láti bo ìwà burúkú mọ́lẹ̀. ó ga o. ọmọ sàn ní kó pọ́npọ́ báyà rẹ̀ ẹni bá sì bímọ ọ̀ràn ní ń pọ̀n òun ló bímọ ọ̀ràn òun ni ó pọ̀n. ó dá mi lójú pé ọmọ náà kì í ṣẹ̀ṣẹ̀ máa ṣe. wọ́n jẹ́ kó mọ̀ pé kò dáa ká máa fọlá rẹ́ni jẹ nítorí ó jẹ́ gbajúmọ̀ kò fẹ́ kí orúkọ rẹ̀ bàjẹ́ ṣùgbọ́n ó lè san rìbá láti jẹ́ kí ọmọ tirẹ̀ ba ọjọ́ ọ̀la ọmọ ẹlòmíràn jẹ́. ó ya Tádé lẹ́nu irú ènìyàn tí ọ̀gá ọlọ́pàá eléyìí jẹ́ ní àtijọ́ tí ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ yìí. ó fẹ́ẹ̀ lè ní òun kò tí ì pàdé irú tirẹ̀ rí nínú iṣẹ́ ọlọ́pàá yìí. kì í kú ṣe pé kò sí olóòótọ́ nínú wọn ṣùgbọ́n ọ̀pọ̀ ìgbà ni gbogbo wọn máa ń bo àṣìṣe ara wọn mọ́lẹ̀ ṣùgbọ́n ọ̀gá yìí kò rí bẹ́ẹ̀ ó yàtọ̀ gédégbé. ọ̀tẹlẹ̀múyẹ́ Tádé ẹ jẹ́ ká pa tiwọn tì sẹ́gbẹ́ kan tí wọ́n bá délé ẹjọ́ wọ́n á máa ṣàlàyé fún adájọ́ kí wá ní ṣíṣe báyìí lórí ọ̀rọ̀ Arówólò àti aya rẹ̀. Tádé gbé ìwé pélébé rẹ̀ jáde lápò ó ń wo àwọn ohun tí ó kọ sílẹ̀ nígbà tí wọ́n ń bá Arówólò sọ̀rọ̀. nínú ọ̀rọ̀ olóyè ń jẹ́ kí a mọ̀ wípé nǹkan tí ó wà lákọọ́lẹ̀ nínú ìwé ìgbẹ̀yìn ni ó fa wàhálà tí ó wà nílẹ̀ yìí. àkíyèsí mi ni wípé Arówólò kò fẹ́ kí a túṣu wàhálà yìí dé ìsàlẹ̀ ìkòkò. ìdí nìyẹn
tí ó fi ń dojú àwọn ìbéèrè yín kọ ibòmíràn nígbà tí ẹ bí nípa ikú bàbá ìyàwó rẹ̀. ní ọ̀nà kínní nínú àlàyé Arówólò ó ní òun súnmọ́ bàbá ìyàwó òun bí ọmọ sí bàbá gbọ́n ó kọ̀ ó ní òun kò mọ irú àìsàn tí ó pa á. ìkejì níbẹ̀ ó gbà wípé òun àti ìyàwó òun jọ gbìmọ̀ pọ̀ láti tàn bàbá rẹ̀ jẹ ni kí ìyàwó rẹ̀ lè rí ogún náà gbà. irú èèyàn wo la Arówólò gan-an? báwo ló ṣe máa lè dí àpò pọ̀ láti tan ẹni tí ó mú gẹ́gẹ́ bí ọmọ jẹ? ó dá mi lójú wípé àṣírí kan ń bẹ láàrin àwọn méjèèjì tí Arówólò kò fẹ́ kí a mọ̀. bí a bá fẹ́ mọ àṣírí yìí àfi kí a mọ ohun tí ń bẹ nínú àkọọ́lẹ̀ yìí àti irú ikú tí ó pa bàbá abilékọ Kúdí kí a tó lè gba ẹnikẹ́ni gbọ́. ṣùgbọ́n kí a tó ṣe yẹn ẹ jẹ́ kí a lọ fọ̀rọ̀ wá àwọn ọ̀daràn méjèèjì yìí lẹ́nu wò bí a bá lè mọ ẹni tí ó gbéṣẹ́ fún wọn. ọ̀rọ̀ ń yọjú bọ̀ nìyẹn. bí ó bá jẹ́ abilékọ Kúdí bó sì jẹ́ ọkọ rẹ̀ àṣírí náà á tú. Dugbedugbe.